ìyá àti bàbá èèyàn tó yẹ kó kọ́kọ́ jẹ wọn mọ́ ìyá ló yẹ kó kọ́kọ́ jẹ wọn mọ́ torí ìyá ló jìyà lórí ọmọ jù òun ló lóyún fóṣù 9 tó tún pọ́n ọjọ́ àìsùn ọjọ́ àìrí jẹ ọjọ́ àìrí mu ìyá náà ni ṣùgbọ́n tá bá tún ní ká wò ní àkejì bàbá náà òun náà ṣe díẹ̀ ńbẹ̀ because láìsí bàbá ọmọ lè wáyé so ìyá ló yẹ kó kọ́kọ́ jẹ wọn mọ́ ṣùgbọ́n bàbá àti ìyá tó bá wá kọ sí ọmọ yẹn ló máa dìtámì èèyàn tọ́mọ yẹn máa fẹ́ kó kọ́kọ́ jẹ wọn mọ́ bóyá ìyá ni o bóyá bàbá ni. Tí yẹ kó kọ́kọ́ kú àwọn méjèèjì kò séyàn tí ó yẹ kó kú nínú àwọn méjèèjì tí a bá níka o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bíbélì ó ní pé gbogbo wa padà máa di erùpẹ̀ torí erùpẹ̀ ni wá so kò séyàn tá a lè sọ pé ó yẹ kó kọ́kọ́ kú ṣùgbọ́n tí kú bá ti dé ó ti dé náà nìyẹn sí kọ́tà lè ṣe. Jùlọ ọmọ àti pé òbí tó bá tọ́jú ọmọ olóúnjẹ rẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá ní ká wò dáadáa bàbá ló yẹ kọ́kọ́ kú torí kò sí nínú márẹ́jì bàbá máa ń dàgbà jù yá lọ bàbá ló yẹ kó lọ kọ́kọ́ tẹ ọ̀rẹ́ kalẹ̀ nìyá torí àwọn làgbà. Bàbá ló jẹ́ kó kọ́kọ́ jẹun ọmọ láti mú máa ra aṣọ skul àti oúnjẹ àti bàtà àtàṣọ. àwọn méjèèjì ló yẹ kó jẹ́ ìyẹn bàbá tó bá tọ́mọ ni o eléyìí tó bá ti tọ́mọ kẹ̀yà nìkan ló máa dá jẹ́. Ìyá náà lè yẹ kó ṣopó ọkọ ẹ̀ kò dáa náà kí ọkọ ṣopó ìyàwó ẹ̀. Bàbá ló yẹ kó kọ́kọ́ kú. Bàbá ló yẹ kó kọ́kọ́ kú. Bàbá ló yẹ kó kọ́kọ́ kú. Ìyá ó ṣe wàhálà bẹ́ẹ̀ ni bàbá náà ṣe wàhálà bẹ̀ tí ipa tí ìyá ń kó nínú ọmọ ó ní agbára ju ti bàbá torí pé ọkùnrin lóòótọ́ ọkùnrin ló ta ọmọ fún wa abímọ alóyún àgbésíkù àti gbogbo wàhálà tá à ń ṣe lórí ẹ̀ á tún délẹ̀ tán àwa náà là máa tọ́jú àwọn ọmọ wọ̀nyí fún ìdí èyí àwa obìnrin ló yẹ kó kọ́kọ́ jẹ oúnjẹ àwọn ọmọ wa Ọlọ́run kó dá ẹ̀mí gbogbo wa sí ká jẹ oúnjẹ ọmọ wa lásìkò tó yẹ wá. Bàbá ló yẹ kó kọ́kọ́ kú nínú ilé olórogún wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá pé bàbá jẹ́nẹ́rà bẹ̀tì tó bá yẹ pé kò ń jẹ́ pé ilé olórogún náà tó jẹ́ pé a jọ wà pé ọkọ àtìyàwó gbogbo wa ló yẹ ká jẹ oúnjẹ ọmọ bẹ̀tì fún ìdí eléyìí láti fojú sí ilé láti fojú sáwọn ọmọ wa bàbá ló yẹ kó kọ́kọ́ kú ṣáájú. Ìyá ló máa kọ́ oúnjẹ wọn bóyá bí Ọlọ́run ṣe ni o ìyá ló gbóyún sínú ìyá ló máa kọ́ ní problem pẹ̀lú ọmọ yẹn ìyá ló mọ̀ bó ṣe ń rọbí tí ọmọ yẹn bá tún wá lọ́jọ́ obìnrin tó bá bímọ nílé ọkọ kò rọrùn kan pé bàbá pé kó wá bá wọn tọ́jú ọmọ ìbáṣe Amẹ́ríkà ìbáṣe Àbújá ìbáṣe ibikíbi ìyanu wa ìyá tó ń dẹ̀ pé kó wá bá wọn tọ́jú ọmọ kì í ṣe pé ó fẹ́ máa jìyà náà òun ìgbádùn ni so lóríṣiríṣi ọ̀nà ṣá ìyá ló máa kó máa jẹ oúnjẹ ọmọ. tí bóyá kan tí wọ́n bá bèèrè lọ́wọ́ àwọn méjì tí wọ́n jọ dúró wọn jọ wojú ara wọn ni sẹ́ńtò rẹ́dí àti tètè lọ́nu wọn. á tẹ́ ọkọ lọ́rùn pé kí ìyàwó òun tọ́jú òun di ọjọ́ ikú kì í tẹ́ ọkọ lọ́rùn ọkùnrin lọ́rùn pé kóun tọ́jú ìyàwó òun títí di ọjọ́ ikú so tó bá padà kú àwọn méjì yẹn sílé padà ọkùnrin ó máa ń wo ọkùnrin kí òun fi ìyàwó òun sílẹ̀ sáyé lọ. My name is Honorable Jayola Aladeto. Ìyá ló yẹ kọ́kọ́ jẹun nítorí pé ọjọ́ tí ìyá ti bímọ ọjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ń jẹun. Nígbà tá a bá ra food ọmọ ìyá ni ó gbóná àtọ̀wò ó ti bẹ̀rẹ̀ sí ń jẹun ọmọ nìyẹn. Àbúrò ni ìyàwó jẹ́ fún bàbá so bàbá ló yẹ kọ́kọ́ kú. Ìyá ló yẹ kọ́kọ́ jẹun ọmọ torí ẹ pé ìyá kọ́kọ́ máa fi jẹun ọmọ ní àkọ́kọ́ nígbà tó ti wà ní oyún ọjọ́ ń jẹ ọjọ́ mu ni tó tí ìyá bá jẹ ọmọ náà jẹ ẹlẹ́ẹ̀kejì tó bá tún bí sáyé tán ìyá tún máa tọ́jú ẹ̀ nínú gbogbo oúnjẹ tọ́mọ bá tún jẹ ìyá náà tún jẹ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí oògùn kó títí dé orí oúnjẹ tó fẹ́ jẹ pátápátá ló máa ń jẹ inú ẹ̀ so ìdí nìyẹn tó fi rí bẹ́ẹ̀ ìyá ló yẹ kọ́kọ́ jẹ wọn mọ́.